tẹ̀rí ulumi o, odu yeye. Ukara ulumi, ukara ulumi, ukara remi o e. Ukara ulumi, ukara ulumi, ukara remi o e. Ẹ̀ṣọ́ ara yín. Kí lẹ fẹ́? Ẹ kúrò lẹ́ṣọ́ wa. Ẹ mọ̀ pé mo wà live. Fún ìlà mo ní ká lè pè tó máa ń pè ń gan rẹ̀. Oyako ọmọ yọsọdẹnu o sapo yako orí mi mọ jí mi sapo yako ukare o ukare ulumi ukare ulumi ukare remi o ukare ulumi èròdé ẹja kọ́ mọ́ dédé o ẹ̀kọ́ mọ́ nẹ́ẹ̀kọ́ o ẹjọ́ mọ́ àkọ́dé o ùkàrẹ́ olókè méjì o ùkàrẹ́ ulumi ulumi ùkàrẹ́ ulumi o ùkàrẹ́ rèmi o o rèmi eye o ùkàrẹ́ ulumi ùkàrẹ́ ulumi. Okay, ó ti tán ni. Ẹ má bínú, mo sáré lọ attend sí nǹkan kan tó wà very important. Mo ti ní mo máa padà wá. Ìdí tí mo fi ń ṣe kíní show yìí ni wípé tẹ́yin náà bá rí train single parent. Àwọn tí ò single, àwọn tó wà ní ọkọ gan, àwọn single parent gan, wọ́n better ju àwọn tó wà ní ọkọ lọ. And nǹkan tí mo ń sọ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó bá wá mú ẹjọ́ ìyàwó wọn wá bá mi, wá ló ń ṣe báyìí, ó ń ṣe kíní kan, ó ń ṣe gbádá, ó ń ṣe gbòdò, nǹkan kan tí bá wá béèrè lọ́wọ́ wọn pé ṣé ẹ̀ ń ṣẹ̀tọ́ yín lórí ẹ̀,
torí òun ló jẹ́ kí n gbé wá síta lọ́dọ̀ tèmi ọkùnrin tí ò bá ṣe ẹ̀tọ́ lọ́dọ̀ tèmi Yínká kò lè ní regard lọ́dọ̀ mi ò wá mọ̀ bóyá mo right bóyá mo wrong lọ́dọ̀ tèmi ọkùnrin tí ò bá ṣe ẹ̀tọ́ torí pé mo mọ̀ wípé nǹkan tó bí obìnrin nínú jù láyé òun ni wípé kóbìnrin marry pàápàá obìnrin tó farabalẹ̀ tó gbẹ̀kọ́ nílé tí kò ń ṣe obìnrin tó lóyún àbí òun ṣe èrè obìnrin tó farabalẹ̀ tó gbẹ̀kọ́ nílé kó wá di pé ó wọlé ọkọ tán kó má sí nǹkan tí ọkọ ń gbé ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ìmí ò tiẹ̀ lè ní pé aṣọ ọ̀pá mẹ́fà rèé tí òun jẹ ọkọ òun nínú wardrobe òun kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ intan sọ the number to call is +447404851234 God bless this person wọ́n ti bá mi pin wọ́n ti bá mi type sí mi mo ti pin ẹ̀ ṣé ọkùnrin tí ò lẹ́tọ̀ọ́ tí ò ní àjẹ́ tí ò look after obìnrin ṣó lẹ́tọ̀ọ́ láti complain pé obìnrin yẹn ń ṣe àgbèrè ṣó lẹ́tọ̀ọ́ láti complain pé obìnrin yẹn ń nàta ṣó lẹ́tọ̀ọ́ láti ṣó deserve respect lọ́wọ́ obìnrin ọ̀tọ̀ ni pé kọkùnrin ti ní tẹ́lẹ̀ kó má ní mọ́ ṣùgbọ́n kó lọ́rọ̀ rẹ̀ lẹ́nu ọkùnrin tí ò lọ́rọ̀ rẹ̀ lẹ́nu ọkùnrin tí ò look after obìnrin ọkùnrin tí ò níwà tí ò tọ́jú obìnrin ṣó lẹ́tọ̀ọ́ láti complain pé wọ́n ń dó obìnrin ọmọ ẹ̀ ò ṣàgbàfọ̀ ń gbàṣọ wálé ìyàwó ẹ̀ live above income ẹ̀ ṣó lẹ́tọ̀ọ́ láti sọ wípé wọ́n ń dó obìnrin ìjẹ́ oláṣẹ ìjẹ́ respect máa wà fún ọkùnrin tí ò ṣe nǹkan tó yẹ kó ṣe nínú ilé àwọn pé a respect ọkùnrin yìí obìnrin wà arrogant yìí obìnrin ṣe kí ló ń fà á ìjẹ́ pé lára pé ọkùnrin ò wà responsible kò tó nǹkan tó kò sí nǹkan tó ń ṣe lórí ìyàwó ìjẹ́ ó lè ṣe òkùnfà fà pé kí obìnrin má ní respect fóbìnrin fọkùnrin hello. hello àti Yínká. yes. ẹ kálẹ́ ẹ jọ̀ọ́ ẹ pa Facebook yín. ok mo ti jìnnà sí díẹ̀. ok mo ń gbọ́ yín. ẹ kú iṣẹ́ o Ọlọ́run máa fún yín ṣe o. àmín. láti Nàìjíríà ni o ìdáná lọ́rùn lórúkọ mi o mo ní kí n kí ni o. ẹ ṣeun rédì kọ́ńtírà láti pè mí látẹ̀ǹkan ṣé ọkùnrin tí ò tọ́jú ìyàwó ẹ̀ but lady má pè mí lórí fídíò o kí ló fẹ́ bá yẹn wá ọkùnrin tí ò tọ́jú ìyàwó ẹ̀ ṣó lẹ́tọ̀ọ́ láti pè ìyàwó láṣẹ́wó ṣó lẹ́tọ̀ọ́ kí obìnrin kóbìnrin respect ẹni tí ò tọ́jú ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ bá wa dá sí ẹni tí ń pè mí látẹ̀ǹkan. The number to call is +447404851234. Hello. Hello, àti ká ẹ kúṣẹ́ o. Esma. Láti Texas mo ti pè yí ọ ẹ̀. Okay. Mo fẹ́ dá sí program yìí. À ń gbọ́ yín ìyá mi. Right. Ṣé ẹ rí i tí ọkùnrin ò bá ti ṣe kankan lórí obìnrin? Kò sí pé respect ẹ̀ kí ló fẹ́ respect lára ẹ̀? Kò sí. Bọ́ ibi táwọn obìnrin tí wọ́n gọ́líbù dé. Oh God, wọ́n máa já wọn dànù. I know. Hello. hello. Ẹni bẹ́tà tí àwọn obìnrin sábà gbára wa kúrò lọ́wọ́ gbogbo rádaràda tí àwọn most ọkùnrin kò yẹ gbogbo ọkùnrin náà ni ò dáa. Tó bá ti ní tó ń ṣe fún ẹ tẹ́lẹ̀, ó yàtọ̀. Okay. Hello. hello kàlẹ́ àǹtí. Hello. Àwọn obìnrin ló ní show yìí. hello àti Yínká twenty. Yes. ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. ṣé live lẹ́wà ni. No, up ni mo wà. Hello. Ẹ gbọ́ sister mi ẹ gbóhùn sókè jàre. Ẹ gbọ́ sister mo ń gbádùn yín jàre. Mo ní sọ̀rọ̀ tí ọkùnrin tí ó bá ti ṣe ọkọ lórí obìnrin tó jẹ́ pé obìnrin náà ló ń forí rọ ló ń ṣe gbogbo ẹ̀. Ó ní ìgbà tí obìnrin tí ojú wa bá dàgbà lókè ó ṣe òjẹ́ ní bíbélì kan sọ pé tí ó bá ṣiṣẹ́ kò yẹ kó jẹun. Bẹ́ẹ̀ni
ṣé ọkùnrin yẹn ṣọkùnrin lẹ́tọ̀ọ́ láti pé ṣọkùnrin tí ò tọ́jú obìnrin ṣó lẹ́tọ̀ọ́ láti pe obìnrin láṣẹ́wó ṣóbìnrin lẹ́tọ̀ọ́ láti pa òbò. Mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yín ìyàwó tí ọkọ ò tọ́jú ṣó lẹ́tọ̀ọ́ láti pa òbò mọ́ fún ọkọ pé ọkọ yìí òbò mi nìkan ọkọ mi ló ní o kò dẹ̀ tọ́jú ẹ̀ ṣó lẹ́tọ̀ọ́ ẹ̀. Kò lẹ́tọ̀ọ́ láti pa òbò mọ́ because báwo wá ṣe máa fìyà jẹ bí ìyá nílẹ̀ náà òtọ́jú ẹ̀ kò ṣe kókó á tún máa dún ẹ̀ mọ́ kò possible. Nǹkan tẹ́ máa sọ nìyẹn lálàdé of course you are a man that is exactly what you will say. So already for the fact that she is still under the roof even when the woman is suffering when the woman cannot afford 3 square meal when she's under the roof even when she's suffering. Very very wrong. So but ti tọ́jú mi kò sóbò kí ni gbogbo kí ni àbáká kí ló gbé kúrò ní ìyá àti bàbá ẹ̀sìn ìgbà tó mọ̀ pé ò lè tọ́jú ẹ̀ bí ẹ padà sáwọn parents ẹ̀ náà kó mọ̀ pé òun ò dọ́kọ̀. Gbogbo àwọn ọkùnrin bínú bí báyìí wọ́n ní instead of the woman to misbehave in the name of the husband no take good care of her. Ẹ kú ṣẹ́jàre ẹ kú ṣẹ́jà. Ẹ bínú bí ẹ lọ wáṣẹ́ kú ṣe ọwọ́ yín ẹ lọ tọ́jú ìyàwó yín bẹ́ẹ̀ bá ti fẹ́ kọ́ bá yín dò wọ́n á dò ẹ bá tọ́jú ẹ̀ òbò yín ò sí fún òun nìkan òbò ẹ̀ ò sí fún yín tẹ́ ẹ bá ti tọ́jú ìyàwó yín wọ́n á dò àbí wọn ò ní dò ni. Hello mo ń gbádùn yín ẹ gbóhùn sókè. Hello ma. Yes. Ẹ kálẹ́ mo fẹ́ dá sọ̀rọ̀ tẹ́ sọ yẹn. À ń gbọ́ yín jàre ṣé ọkùnrin tí ìyàwó ọkọ tí ò tọ́jú ìyàwó ṣé òbò ẹ̀ nìkan ni ọkọ ló ní. Òbò ẹ̀ ọkọ nìkan kọ́ ló ní mà. Kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀. Because ẹ ṣe mà ní tó bá fi mú ọkùnrin àti obìnrin tí wọ́n jọ fẹ́ra wọn ní ṣùlọ́kà tí ò ń ṣe pé wọ́n ríra wọn ní wọ́n fúnra wọn lóyún. Bẹ́ẹ̀ni. Tíyàwó délé tán tí ọkọ tó fi ẹnu tí gbogbo tí ò expect tó bá pàdé. Mo rí ọkùnrin mi ìtọ́jẹ́ wípé from first born to last born kò ní common pint ẹyọ kan tó rà fọmọ rí. Òtìyàwó yẹn ń forí rọ wípé òun ò fẹ́ bímọ síbòmí. So tóbìnrin yẹn bá ní ọkùnrin mi ń ta kò sí blame kankan bẹ́ẹ̀. Tó bá lọ́kùnrin mi láti sọ pé kò fi máa manage. Tó bá ní ọkùnrin mi ń ta tó lè fi máa fi fún ní happiness tó wọn máa ronú níta yìí pé mo ní ẹnìkan tó jẹ́ pé kò ní jẹ́ pé always wọn máa sọkún àti máa ronú tó máa develop hypertension. Experience wo lẹ́yìn ní gẹ́gẹ́ bí obìnrin. Because ìrònú kò sí. Experience wo lẹ́yìn ní gẹ́gẹ́ bí obìnrin fúrú nǹkan báyẹn. Èmi gan ṣé eré mi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mo máa ń wo program yín gan ma o. This is the first time tí màá ráyè wọlé because mo save number yín sórí fóònù. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí experience tèmi gan ní in fact má ní kí n tẹnu bọ̀ àti Yínká odidi ọjọ́ kan kò lè tán lẹ̀ because 7 years lèmi àtọkọ mi fi fẹ́ra wa a dẹ̀ fẹ́ra ní ṣùlọ́kà ìgbà tí mo wojú Ọlọ́run fọ́dún méjì mo lóyún mi tí bí first born ọkọ mi change sí mi but ọmọ òjọ́ ni mí ìyá jẹ́ ọ̀tá mi gan mi ò lè sọ wípé tí n bá bí ọmọ yẹn tán kí n tún lọ drop ẹ̀ fáwọn tó tọ́jú mi because mi ní màmá mo fara dà títí but after that ìgbà mo rí pé mo ti bí ọkùnrin mo ti bóbìnrin mo dẹ̀ wọ́n zoom mo ń tọ́jú wọn. Ẹ má bínú torí mo ṣe ní kẹ́ má jẹ́ ká máa rojọ́ púpọ̀ ẹ jẹ́ ká máa go straight to the point. Hello mo ń gbádùn yín. Hello ìyá mi ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ o ọkùnrin tí ò tọ́jú ìyàwó ṣé ó lẹ́tọ̀ọ́ láti sọ pé wọ́n ń dó ìyàwó òun. Ọkùnrin tí ò tọ́jú ìyàwó tó tẹ̀ ń bá ìyàwó jẹ́ wàá nú ilé ẹ̀ ó fẹ́ ní ṣùlọ́kà ò lẹ́tọ̀ọ́ láti control ẹ̀ náà ó tọ́jú ẹ̀ ó tí ẹ̀ kọ́kọ́ fún ó mọ bó ṣe ń live ó mọ bó ṣe ń tọ́jú ọmọ ó lè lọ kí ìta máa dún ní fine. Bíyàwó bá wá dump irú ọkùnrin bẹ́ẹ̀ tó wá bọ́kùnrin míì tó ní lárí lọ ìjẹ́ máa blame irú ìyàwó yẹn. Ẹni bá blame irú ìyàwó bí wọ́n tọ́wọ́ ní sórí. Aṣẹ́gun. Torí wípé tápá bàtà ní ìṣẹ́rù kó wá wí
iṣẹ́ wù mí ọ̀ ló wù mí nígbà tó bá ti forí tí wọ́n kọ ìyàwó olóde tó ò ṣe bìkítà tóbi náà fẹ́ kú dànù ni. Kí ni experience tẹ́yìn ìyàwó kí ni experience tẹ́yìn ní lórí ọ̀rọ̀ iṣẹ́ learning experience. ẹgbẹ́ tí mo ní ó pọ̀ bẹ́ẹ̀ gidi ìyá mi ẹni tí èmi náà tó fẹ́ mi ní ṣùlọ́kà ni ó fẹ́ mi ní ṣùlọ́kà gidi mo bí wọn kìíní inú ìyá ni inú ìṣòro ni inú ìṣẹ́ ni àlùpàmákù ni òkè ẹ̀ mo bí kejì pé kọ́mọ yẹn má jọmọ kan ẹ wo àwọn obìnrin gan là ń fa wàhálà tó jù nínú ayé wa mo bí kejì fún pẹ̀lú operation mo tún fi bí mo gbé oyún yẹn fún ọdún kan tó sì mẹ́fà ọjọ́ tó discharge mi kúrò ní hospital ọjọ́ náà gọ́gọ́ lọ́kùn àtìgbà yẹn lọ́kùnrin bọ̀bá yẹn ti ṣe orí burúkú ẹ̀ títí tọ́nà ti tọ́jú ọmọ yẹn fi dàgbà mo ti fún ọmọ ní ọyàn lọ́wọ́ ni mo rí aláàánú yìí fún aláìkàlàn because o mọ bí mo ṣe ń yí o mọ bọ́mọ mi ṣe ń jẹ pàǹtì lásán ò lè rà fún ọmọ ẹni tí mo gbá pàdé ní kankan nù ṣọ́ọ̀bù mi. ẹjọ hold on you people then say pé instead of fornicating why don't you move out instead of allowing the woman to fornicate why don't you change. ìyá mi nígbà ìyá mi mo pàṣẹ mo lọ jáwèé fún ní ìlera tó tọ́jú mi ta tó ń kẹ́ mi gẹ̀gẹ̀gẹ̀ ó tún fẹ́ mi pẹ̀lú ṣùgbọ́n mi ni ó fẹ́ mi pẹ̀lú ṣùgbọ́n mi ni ṣé rí ilé ayé yìí ó pé méjì o tó bá jẹ́ ìwọ obìnrin ló máa fìtì ọkùnrin ibi tó máa lọ wàá ìṣòro ti ẹ̀rù. bẹ́ẹ̀ni tó bá jẹ́ ìwọ ọkùnrin ló máa treat obìnrin bẹ́ẹ̀ni ibi tó yẹn bá ń lọ abá láàánú tiẹ̀. bẹ́ẹ̀ni 100%. bí ilé ayé ìṣèlú nìyẹn. ẹ ṣe ìyá mi bẹ́ẹ̀ni 100%. hello. ẹ̀mọ́ màá sí mi. ìyá mi ẹ jẹ́ ẹ bá mi pa background noise yẹn ẹ pa noise tó wà ní background yẹn. Okay, ma. Kẹ ṣe pápápá. Ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ ńlá ni mà. Okay. Bẹ́ẹ̀ni, ọkùnrin tí ò bá tọ́jú ìyàwó, dandan ni kó jó ìyàwó ẹ̀ mà. Kí lẹ experience tẹ́yìn ní ìyá mi? Má. Experience wo lẹ̀yin ní? Ẹ̀tẹ́ tèmi ní ọkọ ti tèmi kò fi kankan báyìí mi ò fi gbáṣẹ́ rí. Mi ò fi gbọ́dọ̀ rí kò rí bí ìsọpọ̀ òjẹ́ ṣe láti kó tún máa gbà lọ́wọ́ mi. Èmi máa ṣàdágbé màá tún ṣàdámú ni màá tún lọ ṣiṣẹ́ lọ láti wá tún máa fi bẹ́ẹ̀ni tí máa kó mi lọ́bẹ̀ láti máa tún parọ́ kan tó wà sọ pé mo lówó mi náà tún kó sílẹ̀ nígbà tí mo tún ṣe ń lé olè àwọn ọ̀rẹ́ mi ló já mi pé ó dẹ̀ wá ń bìbà wá máa gbọ́ ètò àǹtí kó tó já mi ní kíláàsì ẹ̀rẹ́ à tí ẹ̀ máa gbé tó yìí ìwọ́n tẹ́tí wà kọ́ máa mú sọ pé ọkọ̀ ẹ máa padà bọ̀ tẹ́lẹ̀ tó ọkọ̀ lè jẹ̀bi ẹ̀ kò tọ́jú ẹ̀ ó fọmọ́lẹ̀ ó ti gbogbo ẹ̀ lẹ̀ gbé tó àǹtí ìgbà tí mo gbé tó yìí ètò yìí ló ṣí mi létí wọ́n àmọye ló kọ́ mi lẹ́kọ̀ọ́ ìdí gbóni kọ́ gbóbìnrin tó bá ń ṣe àdájọ́ àdásọ tọkùnrin gidi bá bá wa tó bá tẹ̀ wá ọkùnrin tó bá ní ṣe tó lè gbé bùkátà kó fi sí one side kó náà máa bá yí tó bá máa wò ó tẹ tó bá kọ́ bóyá ṣùgbọ́n bí irú tó tọ́ bá ti tèmi ó wò ó tẹ ẹ̀ ṣe ó sì máa bẹ òun ìjọ òun ló sì ń pè kákọ̀ sí dá ara wa mú ní fúkú ni tó ti fi ní sílẹ̀ láti 2019 tó fún mi lówó oúnjẹ tó pè mí rí o wá ṣẹ̀ṣẹ̀ pè mí ní 2022 ní August kò jọ rárá torí pé kí ni mo ti rẹ́ni tó pé ó ti omi tútù tó bá mi gbé bùkátà. ẹ jọ àǹtí ẹni sùúrù èmi ò kí ẹ bóyá ẹ̀yin ọkùnrin ṣe òkú tó bá yí sẹ́dọ̀ ẹ̀yin ọkùnrin mo máa ń sọ tòótọ́ ẹ̀yin ọkùnrin mi ò kí ẹ bóyá kẹ bínú sí mi wàláhì ìyà ò dá lára tó bá jẹ̀yà pẹ̀lú ọkùnrin kan for 20 years tó bá pàdé ọkùnrin tó ọkùnrin gidi láàrin 2 months wàá gbàgbé ìyà 20 years yẹn ìyà ò dá lára àwọn ọkùnrin mi bá ṣe ni wọ́n burú àwọn ọkùnrin mi mọ ẹ̀tọ́ àwọn ọkùnrin mi mọ ìtọ́ ẹ gbàgbé pé wọ́n ní owó ìyà ò dá lára ìyà ò dá lára tó bá gbàgbé ọkùnrin tó tọ́jú ẹ láàrin 2 months wàá gbàgbé ọkùnrin tó fẹ́ ní 20 years. ó ní sọ àkọọ́lì kùmà ní pé mo lè ṣiṣẹ́ láti àárọ̀ títí dalẹ́ ó jọmọ sí mi gbá
ó ní àtúrọ̀ ó ní ṣe bí obìnrin tọ́jú ọmọ náà mo dẹ̀ tẹ̀ bóyá ọmọ àmọ́ bàbá ẹ̀ kọ́kùnrin máa sọ statement yẹn fóbìnrin. ìyá ò dá lára. ìyàwó obìnrin kan ṣàwà tó ń tọ́jú ọmọ tó bá dẹ̀ ti tọ́jú ọmọ kí ló fi ń ṣe yẹn kò yóò máa jì láti tender baby tí mo ti bí ọmọ kò sí tó wo pampers tó mo tún bí ọmọ sí hospital gan kò ṣe ló tún di charge bẹ́ẹ̀ ni màá dandan ni kó dóbìnrin náà. so nísìnyí ẹ wá pàdé kó sójà lè tó bá fẹ́ jẹ́ ẹ wá pàdé ọkùnrin míì tó wá look after yín pẹ̀lú ọmọ. bẹ́ẹ̀ni. àní lójú ọkùnrin tẹ́ bá bímọ tó bá ready láti look after yẹn máa dàbí virgin ni Ọlọ́run ẹ ti rí ibi tí ọkùnrin. mo pàdé mo ti jẹ mo ti rọ ọ̀rẹ́ mi ló ní wọn bíbá wọn máa tún lẹ́yìn wọn máa gbé tó àǹtí wọn máa subscribe wọn máa ṣe gbogbo léṣe mo jẹ gbọ́ ìṣe ni mo tún sunkún pé jọ̀wọ́ ibo ni mo ti wà láti joy tí mo gbé tó yìí. exactly ẹ ti rí ọkùnrin ẹ ti rí ibi tó jẹ́ pé obìnrin fúnra rẹ̀ ó dẹ̀ ẹni sùúrù yá mi obìnrin fúnra rẹ̀ dẹ̀ look after rẹ̀ láti pọ́n òbò sílẹ̀ fọkùnrin kó wá dórí òun ló máa look after rẹ̀ pé ìwọ ọkùnrin tó bá máa kọ́kọ́ dó mi mo fẹ́ kó mọ̀ pé ó dóbò gidi. bẹ́ẹ̀ni wọ́n ní kò ju èjì mi lọ nígbà tí ẹni tó mọ iye obìnrin ẹni tó mọ iye obìnrin sì wà yá mi o. ẹ ṣe ìyá mi ẹ jẹ́ ká obìnrin á máa pọ́n òbò ẹ̀ sílẹ̀ pé mo fẹ́ kó wá dó mi a máa sọ pé tí ọkùnrin yóò bá dó mi tí bá wà lọ hospital tọkùnrin yìí bá dé ẹ jí kí stretcher kó tì mí lọ síbẹ̀ kọkùnrin yẹn dó mi kó tún dá mi padà sí hospital ọkùnrin níbi tọkùnrin bá kẹ ẹ dé wàá pọ́n òbò ẹ sílẹ̀ fún pé mo fẹ́ kó wá dó mi ìwọ ló máa pé wá dó mi òbò mi ti ready. bẹ́ẹ̀ni òsì rọ́mbẹ̀. I'm telling you. mi ò mọ̀ pé èèyàn máa ń fún ọ lówó oúnjẹ. mo ṣe mọ̀ lọ́dọ̀ ẹni tí mo ṣe pàdé pé wọ́n fẹ́ bí lówó oúnjẹ. èmi ò gbóyè ọkùnrin máa ń fẹ́ bí lówó oúnjẹ. ẹ ṣe ẹ jẹ́ ká gbé kọ́ mi ìwà ló máa mú ẹ ló mú gbádùn yín. ẹ ra mà. yes o. a kú ètò. ẹ ṣe mo dúpẹ́ Ọlọ́run àtàn yín lẹ́sàn-án rẹ̀. àṣẹ. ṣé ẹ rí àwọn ọkùnrin yìí kọ́nà ṣàánú wọn ni. ìyá mi ẹ go straight to your own point tí yín ni kẹ́ go straight. ṣé ọkùnrin tí ò tọ́jú ìyàwó ṣó lẹ́tọ̀ọ́ láti sọ pé wọ́n ń dó ìyàwó òun. wọ́n máa dò ní wọ́n dé ní dò. kí ni experience ti yín. wọ́n máa dò ọ̀fẹ́ tẹ́mi fi ẹ̀rí kọ́nà ṣàánú ni ọkọ ẹni tẹ́mi bímọ fún oṣù nìyẹn ẹ tó gbọ́ kan ní ìhòòhò ẹ̀ yìí tó bá máa bá mi tó máa pa náà ni ìhòòhò ẹ̀ ní orí bí kejì ó máa pa náà ni mo bẹ̀ dúpẹ́ fọlọ́ ó mú àtúntò like mo pàdé ọmọ oko wípé ọmọ oko bó ṣe máa treat mi nìyẹn mi ò rí ìhòòhò ẹ̀ ní ìmọ̀ bàbá pè ní love ní ìmọ̀ bàbá pè ní ìfẹ́ ní ayé mi òun tẹ̀lé bí ìfẹ́ jù mí ṣùgbọ́n ọjọ́ tí Ọlọ́run máa gbọn ìyá inú ní ara mi Ọlọ́run gbé ní kókó ń gé aláàánú ni ẹni yẹn fẹ́ mi pẹ̀lú ìṣòro mi ni ó fẹ́ mi tọmọtọ ọmọ mi ni kí n mọ̀ wípé adùn wà ń bì kan àwọn ọkùnrin tó ń tọ́jú obìnrin tó ń ṣe ẹ̀tọ́ wọ́n tọ́jú àwọn ọkọ̀ fún ọkọ̀ mọ̀ ni wọ́n wà dáadáa lọ́wọ́ ọkọ̀ mọ̀ àgbákò ọkùnrin kẹ àwọn àgbákò ọkùnrin kẹ ló kún gbòòrò. àwọn ọkùnrin tó dẹ̀ sábà tọ́jú obìnrin wọn sábà parọ́ wọn níwà mọ̀náfìkì lọ́wọ́. àwọn tọ́jú obìnrin ọmọ tó jẹ́ àwọn eléyìí ṣe ẹ̀tọ́ ọlọ́dẹ bùkún wọn ọlọ́dẹ pèsè fún wọn ṣùgbọ́n àwọn tí wọn ò lè ṣe ṣíṣe àwọn ẹlẹ́mọ̀ ìpẹ́ ẹnu wọn dùn jù àwọn aláàkà ẹnu wọn dùn jù ìyá mi. ẹ jẹ́ sọ kọ́kọ́ fún yín ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà jokes apart ìwọ ọkùnrin tí obìnrin bá ń gbé òbòsá fún ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lọ yẹ iṣẹ́ ọwọ́ ẹ̀ wò I'm telling you àwọn ọkùnrin kan wà sẹ́ẹ̀ obìnrin ló máa fi òbò bẹ̀ wọ́n àwọn náà máa sọ fún obìnrin àwọn náà máa sọ fún ọkùnrin wípé bóyá ọkùnrin wọn wà lájò bóyá kò sí ní sàkání wọn máa prepare mind ọkùnrin yẹn lẹ̀ pé òbò mi ti ready tó bá dé kò sí nǹkan máa ní kí n má do ẹ̀ tó ti bá wà lọ hospital jẹ́ kí wọ́n tì mí lọ pẹ̀lú drip ọwọ́ mi tó bá ti dó mi tó kọ́ gbé mi padà sọ pé wọ́n máa dó ẹ ṣá ni wọ́n á ti máa prepare ara wọn lẹ̀ wípé ṣé o máa dó ẹ
tọkùnrin yẹn gan ò bá fi ọkọ̀ sí dídó àwọn gogo fúnra la wọn ṣe wọ́n máa anticipate pé àwọn fẹ́ dó ọkùnrin yìí àwọn ọkùnrin kan dẹ̀ wà tó jẹ́ wípé tó bá sọ pé tó bá kàráǹgídá wípé láti dóra yín tó tiẹ̀ jẹ́ ọkọ ilé gan wọn ò ní la tantan wọn ò ní la ìtantan ìmí àdídì dá irun òbò sí so that wàá lè dó òbò ìdọ̀tí bẹ́ẹ̀ àwọn ọkùnrin mi wà tẹ́ pé tó ń look after obìnrin tó jẹ́ pé wọ́n níwà gidi tó jẹ́ pé obìnrin á dìdì lọ á shave á fẹ́ kó bá òbò yẹn níbi tó ti tẹ́jú á gbé òbò ògòlòmàṣí fún òbò ananakomosus ló máa gbélẹ̀ àwọn míì dẹ̀ wà tẹ́ pé òbò tọ́kùn obìnrin máa kẹ́lẹ̀ fún ẹ òbò tí wọ́n gan bá do ò ní fẹ́ lọ do níjọ́ míì nítorí nǹkan tó deserve nìyẹn I am telling you bá ṣiṣẹ́ sọ pé obìnrin ń sá yìí inú dídùn ń gbà míì òun ló mórí obìnrin yá mo ń sọ fún yín tó jẹ́ pé àwọn náà máa ní sùúrù wọ́n á ti gé òbò yẹn sílẹ̀ pé bọ̀bọ̀ yìí láti do mi mo láti do bọ̀bọ̀ yìí ṣáà ni mo láti do bọ̀bọ̀ yìí ṣáà ni pé nígbà tí ẹ̀ wá do tán àwọn ọkùnrin kan wà tó yẹ pé àwọn pé tó bá tiẹ̀ wá do wọn tán kó kúnjọ́ kejì wàá mọ̀ pé wà fulfilled àwọn kan wà tó jẹ́ pé tó bá dẹ̀ ń do ẹ̀ wá dẹ̀ máa bì inú á máa bí ẹ pé òun gbé rẹ̀ sílẹ̀ fún ọ ẹ ló mò ń gbádùn yín. ọ̀rẹ́fẹ́ yín ká. Yes. Program tẹ́ gbé wá yìí is very good program. Ẹ ṣé. Understand. Yeah. Bẹ́ẹ̀ nǹkan tí kọ́ńtínẹ̀ sọ pé ẹ mọ orí sí àwọn obìnrin tó máa ń lọ bá ọkùnrin ní most African kìnìyàn ó wà ní òkè àná ó dẹ̀ wà ní kiri. Ìbá pé there is no benefit for a single mother. So wọ́n dẹ̀ ní another name láti lè ṣe kìnìyàn understand. So it's very good program no? Anyway, so nǹkan tí kò rẹ́ sọ ni. Okay, ẹ ṣeun. Mi ò understand nǹkan tí wọ́n sọ. Òun tó ni mò ń sọ fún yín o. Gbogbo àwọn tó máa ń sọ pé obìnrin gbóbò sá lọ yẹ iṣẹ́ ọwọ́ ẹ̀ wò. Ṣé o deserve àti dóòbò tí obìnrin gbé sá? Ṣé o deserve ẹ̀? Kò ń ṣe nǹkan tó dùn mọ́yàn nú. Ọkùnrin ò lè máa look after obìnrin. Ọkùnrin tó ń look after mi. Ẹsẹ̀ mi gan èmi fúnra mi ni máa hang ẹ̀ fún. Màá fẹ́ yọkọ sí south, màá fẹ́ yọkọ sí west. Màá gé set òbò mi síbi tó jẹ́ wípé tó bá wọlé báyìí yours truly ni. Màá wá máa tighten muscle mi. Débi wípé òun gbá mọ̀ pé níjọ́ tóun ti ń dóbò òbò eléyìí yàtọ̀. Mo máa gbé òbò mi dé mileage tó yẹ pé tó bá fẹ́ do báyìí. Àárò bóyá òun wà ní paradise ni. Àwọn obìnrin kan wà tó sì ń gbé òbò wọn síbẹ̀. Inú dídùn gbà mí òun ló mórí yá wa ó lè hello ìyá mi. Hello mo ń gbádùn yín ọkùnrin tí ò tọ́jú ọmọ tí ò tọ́jú ìyàwó ṣé ó lẹ́tọ̀ọ́ láti complain pé wọ́n ń do. Màámi kò lẹ́tọ̀ọ́ rárá kò sí ẹ̀ lẹ́tọ̀ọ́ kankan torí with my own experience ma. èmi ṣe fàájì ara mi nílé ọkọ kó tó di pé mo kúrò ńbẹ̀ ni. Irú fàájì wo ẹ̀dókò mi mọ. Ok fàájì yẹn lélẹ̀ nígbà tí kò tọ́jú mi tí ò tọ́jú ọmọ èmi yá bẹ́ síta mo bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ mo dẹ̀ ń gbádùn ara mi níṣojú ẹ̀ báyìí ni mo ṣe máa pe ọkùnrin yẹn pé ṣé ó gbádùn bó ṣe bá mi sùn lánàá ṣé ó wà òkè ṣé bó ṣe ṣe lánàá yẹn ṣé ó ṣàtẹ́ lọ́rùn ṣé mo lè padà wá ìdí next 3 days. ìrọ̀lẹ̀ ń pa ṣé ẹ ti gbé ṣé orí ọkùnrin tẹ́ ń pè lẹ́gbẹ̀ẹ́ yẹn orí ọkọ yín yẹn ṣe ti fi gbá parọ́ ni tẹ́ fi máa palẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣó gbádùn bó ṣe doyin lánàá. Màámi kò wúlò kankan níṣojú ẹ mi ò parọ́ ìdí nìyẹn náà tí mo fi kúrò ńbẹ̀ mi ò parọ́ mo ti kúrò ńbẹ̀. bọ̀ ìṣojú ẹ̀ kẹ́ tó kúrò ńbẹ̀ lẹ́ fi máa sọ pé ṣé wọ́n gbádùn bó ṣe doyin lánàá. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín màámi àti Yínká bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn obìnrin mi wà tó ya wèrè mi ò gbádùn tó gbogbo yẹn. Mo enjoy life mi níṣojú ẹ̀ báyìí ni mo ṣe máa ṣe fídíò call ni mò ń ṣe mi ò call lásán fídíò call ni mò ń ṣe. Ẹ kí ló ṣe tó fi dé bẹ́ẹ̀ ṣé kò wúlò rárá ni. Màámi kò wúlò ìgbà míì tó bá ti lọ dóbò níta á dákú sọ̀hún á dákú sílé obìnrin sábẹ́ obìnrin wọ́n máa rọ̀ṣẹ̀ wá gbé wá sọ́dọ̀ mi ìgbà yẹn mi ò tiẹ̀ tí ì lọ síta torí mi ò láìkí àgbèrè rárá mi ò ní í ṣàgbèrè.
mi bá lọ́wọ́ anybody so kí má fara ogun ìgbà tó dẹ̀ gbé wá sílé màá máa tọ́jú ẹ̀ màá máa ṣe gbá màá máa ṣàwo màá lọ síbi iṣẹ́ owó màá máa fi tọ́jú ẹ̀ màá máa fi ṣe gbogbo ẹ̀ síbẹ̀síbẹ̀ wọ́n máa sọ pé mi ò mọ̀ ṣe náà ni àdẹ́dọ̀ dìde tó bá máa sọ á máa fi obìnrin níṣojú mi mo wà depressed débi pé àyà mi ọkàn mi máa dùn mí mo wá rò pé kí ni mo lè ṣe tí mo lè fi sọ ọmọkùnrin yẹn padà ni mo fi hùwà bẹ́ẹ̀. ẹ̀yin náà gbogbo ìgbà tẹ́yin bá ń wà yẹn ẹ̀rù òkè ń bà yín kó má lù yín kó má pa yín. Màámi kò ọjọ́ tó ti ṣe ọwọ́ ẹ̀ sókè lù mí tí mo ti fa okó ẹ̀ àtìgbà yẹn ló ti stop ẹ̀. Ẹ fa okó ẹ̀ báwo lẹ ṣe fa okó ẹ̀? Ẹ̀yin ya wèrè gan. Mo fa okó pẹ̀lú ẹpọ̀n ẹ̀ ni mo fà màámi mo fà á pẹ̀lú ẹpọ̀n ìgbà tó fẹ́ pa mí tó fa irun mọ́ mi lórí tó ń nà mí mo dẹ̀ fa okó ẹ̀ àtìgbà yẹn ló ti fọwọ́ kàn mí àti fọwọ́ kàn mí gan ẹ̀rù ń bà á so ìdí nìyẹn tí mo fi ń ṣe nǹkan tó wù mí níṣẹ́jú ẹ̀ torí òun ló kọ́ mi ò mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀. Ọdún mélòó dára fi dóko mọ́ lára kẹ́ tó kúrò nílé ẹ̀? Wàláì mo do fọ́dún kan gbáko. Ẹ dẹ̀ gbádùn ẹ̀? Wàláì mo gbádùn ẹni ẹ̀ dẹ̀ ìyàwó fún mi ó ń tọ́jú ọmọ mi torí ọmọ kan ni mo bí fún. Ẹ dẹ̀ regret pé ẹ̀ ń dóko yẹn? Mi ò regret ẹni tí o kódà Ọlọ́run tún bless mi mo kúrò bẹ́ẹ̀ pẹ̀lú bí mo ṣe jẹ́ single mother Ọlọ́run tún bless mi gan pàápàá. Nǹkan tí mi ò mọ̀ ṣe ni. Òun ló sún mi débẹ̀. So ẹni tẹ wá tó wá ń doyin tẹ fi kúrò ńbẹ̀ yẹn ṣe wá wà pọ̀ nsìn. Ìwà pọ̀ ó dẹ̀ ń tọ́jú mi dáadáa ó ń ṣe ẹ̀tọ́ ẹ̀ ó ń kẹ́ mi. Wow. Ó ń kẹ́ mi kò fìyà jẹ mí rárá. Ẹ̀yin tí ẹ pretty ẹ beautiful I can see you are a very pretty woman. So ṣé wá regret? Thank you ma. Ṣé wá regret pé ọmọ ìlú kan náà ni wá ẹ̀ṣẹ̀ ma. Ọmọ Ìkàrẹ́ ni yín. Àwọn obìnrin Ìkàrẹ́ máa ń sán lórí. Àwọn obìnrin Ìkàrẹ́ wọ́n máa ń sán lórí gan. Wọ́n máa ń nífẹ̀ẹ́ ọkùnrin bẹ́ẹ̀ wọ́n máa ń sán lórí. Obìnrin Ìkàrẹ́. Oh. Hello. Hello. Ṣé Ìkàrẹ́ ni yín ni? Bẹ́ẹ̀ ni màmá Ìkàrẹ́ lè mi. That's good. That's good. Àtìgbà mo ti ń tẹ̀lé yìí tó ń bá àjọjọ́ mo ló pè. That's good. Ọmọ Ìkàrẹ́ máa ń sọ lórí gan. So nísìnyí ẹ ti wá. Mi ò gbádùn o ìyá kọ́ngàn wá gan mo fún ní kí ẹ pé mi ò ráyè gbogbo òṣì. Wọ́n fìyà jẹ mí ìyà yẹn ti pọ̀ jù ìyà yẹn pọ̀ jù. Mo dókò yẹn confirm ní báyìí tí mo ṣe fídíò kọ̀ báyìí pé ṣó ń gbádùn mi bí mo ṣe ṣe yẹn ṣé ó enjoy ẹ̀. Ọkọ yín dẹ̀ wà ń bẹ̀ kò dẹ̀ sọ nǹkan kan kò dẹ̀ lù yín. Wàláì àní ó tún lọ ìgbà tó wá yá tó stage kan wá lọ report fún yẹn pé ẹ̀mí ò ti fẹ́ bọ́ kọ́ wá bá mi kọ́ wá lé mi kúrò ní ilé fún un pé ẹ̀mí ò ti fẹ́ bọ́ ìyá ẹ̀ ló wá lé mi torí mo ṣe fún ó ti pọ̀ jù ó ṣe tiẹ̀ kékeré ni bọ̀ tèmi wá fi ọba lé tèmi mo fa dé sí. Èèyàn kan ò lè wá pa bí fún ìyá mi àṣé o borí ìdí mítà náà ó kó náà ò dé rí ìdí mítà. Bẹ́ẹ̀ ni ò yá mi. Èmi ò ń blame èèyàn well mi ò kí ń blame èèyàn mi ò ń blame èèyàn èmi ò ń blame èèyàn oníkálukú tó mọ bí tí bàtà ti ń ta òun lẹ́sẹ̀ mi ò ń blame èèyàn mi ò ń blame èèyàn mi ò ń kí ń judge èèyàn nǹkan tẹ́mi kọ̀ mọ̀ ni wípé bá ṣe sọ pé ó burú tó yìí pé àwọn obìnrin ń sá fún okó àwọn obìnrin kan sì wà tó jẹ́ wípé wọ́n máa bẹ ọkùnrin wá dómi ni àwọn obìnrin kan sì wà tó jẹ́ wípé wọn ò nílé látara bí ọkùnrin yẹn ṣe rí wọn ò nílé sọ no fún torí wọ́n ní conscience wọ́n mọ̀ pé táwọn bá sọ no fún Ọlọ́run máa fìyà jẹ àwọn ọkùnrin tó ń look after obìnrin ọkùnrin tó ń respect obìnrin ọkùnrin tí ò jẹ́ kóbìnrin kó ráre wà wá ló fẹ́ dómi màá wá máa sọ atata tótó kódà kóbò máa ta mí màá dó okó yẹn tó máa lọ lo paracetamol kí òbò máa ta mí màá dó tán màá lọ lo pain relief màá lo night panadol máa fi sùn but obìnrin tó tọ́jú báwo ló ṣìjọ láṣẹ lórí ẹ̀ àṣẹ wo ló fẹ́ pa lórí obìnrin tó tọ́jú ó ní mo ṣe ní pé káwọn obìnrin pè wọlé àṣẹ wo ló fẹ́ pa lórí obìnrin tó tọ́jú. Hello. Hello. Hello.
màá sọ fún lady pé kó má ṣe nǹkan tó ṣe yẹn mọ́. ẹ má ṣe nǹkan tẹ́ ṣe kí lẹ ń pè tẹ́ ẹ dákẹ́ ṣé ń pè ṣeré ni àbí kò yé mi. sọkùnrin lè ta sí. kí lẹ fẹ́ sọ. a fẹ́ kí ni o. ẹ ṣé gan sà ẹ ṣeun. yes ma bàbá pè létà. ẹ ṣeun ẹ fẹ́ kí mi ni ẹ kí mi sọkùnrin lè dá sí kí lẹ fẹ́ sọ kí ni nǹkan tó wà lọ́rọ̀ lẹ fẹ́ sọ tó bá ti tọ́jú ìyàwó ẹ̀ wọ́n abẹ́ ẹ̀dọ̀ ọlọ́run wọ́n abẹ́ ẹ̀dọ̀ onínú dídùn ló máa ń mórí yá wa o ò lè gbé obìnrin sílé kó má look after obìnrin yẹn right wo ló fẹ́ ní lórí ẹ̀ ó máa easy fóbìnrin yẹn láti dókó tó wù níta ẹ má jẹ́ ká tanra wa it's as good as ó ná obìnrin obìnrin mi ò lè sọ pé nǹkan báyìí ló rà fóun ẹ lè máa ní don't be too materialistic ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run èwo ni materialistic ń bẹ ṣé obìnrin ò ní ra pátá ni obìnrin ò ní fọ abẹ́ kó ṣọṣẹ lóbìnrin irú èmi tó tẹ̀ jẹ́ pé ọṣẹ tí mò ń lò ní ẹ lọ price ẹ ọṣẹ tí mo fi ń wẹ̀ ni ṣé yẹn ló máa ní pé don't be too materialistic ọṣẹ tí mo fi ń wẹ̀ nìyẹn cream tí mò ń lò níye tó jẹ́ ló máa ní don't be too materialistic ìyẹn ló máa ní don't be too materialistic ẹ lè máa dóbò lásán náà it's not possible mo fẹ́ kẹ́ mọ̀ wípé obìnrin ẹyọkan tó wù ẹ́ the same ó tún wù 10 other men ló ń bẹ wo obìnrin tó wà lọ́wọ́ ẹ̀ survivor of the fittest ni 10 other men ló ń wo obìnrin tó wà lọ́wọ́ ẹ̀ I'm telling you nígbà míì tí okay èèyàn kan ta sí mi lénìí kó yàn yẹn tó ta sí mi wọ́n ti sọ fún mi pé èèyàn bá gbájá ni tàmẹ̀dù ni tòkò bá bá aṣá sùn mo sọ pé kí ló kàn mí pẹ̀lú lágbájá tàmẹ̀dù ìwọ ni tèmi ń bẹ̀ ńgbà ó yá wá ta sí mi bí mo ṣe dá lóhùn mo mọ̀ pé ó lè má like ẹ̀ because nǹkan tó expect pé ó máa gbọ́ lẹ́nu mi kọ́ ló gbọ́ lẹ́nu mi nítorí pé mo ọkàn mi balẹ̀ níbi tí mo wà mo ní tẹ́lọ́rùn níbi tí mo wà ẹni tí mo wà pẹ̀lú satisfy mi so mi ò care nípa any other person mi ò fẹ́ mọ̀ bóyá ẹlòmíì exist kò kàn mí mi ò fẹ́ mọ̀ bóyá multimillionaire ni ẹ kò kàn mí because mo wà satisfied inú mi dùn. Hello? Mi ò care bóyá anybody make ẹ kò kàn mí. Hello ìyá mi mo ń gbádùn yín. Ẹ kọ́lẹ̀ máa yá mà. Ẹ wo ọ̀rọ̀ tá a ṣe ń jáàgì ilé wa lánàá lẹ́ ń sọ yìí o. Tí mò ń sọ fún ìyàwó ẹ̀gbọ́n mi àtẹ̀gbọ́n mi lánàá àná ní bẹ́ẹ̀dẹ̀ ìyàwó ẹ̀gbọ́n mi yìí. Ẹ̀gbọ́n mi yóò ẹ́bà ra nǹkan fún ìyàwó ẹ̀rìn pé ìyàwó mi o pàǹtì àti bra yìí gbà. Tẹ bá dẹ̀ rí lady yẹn very pretty lady. Mèmí tí mo wá jẹ́ àbúrò ọkọ mo wá notice ẹ̀ ń pé lady yẹn wá sí ń rin àwọn ìrìn kan tí ò jẹ́ kó máa rìn. Tó máa ń pẹ́ ọ̀nì náà tó máa ń pé èèyàn tí ọkọ ń tọ́jú. èèyàn kan sọ pé ọṣẹ yìí 10,000 naira ní Nàìjíríà 27 pounds ni mi máa ń rà. Hello yá. Hello ẹ kálẹ́ àǹtí. Ẹjọ́ sọ́kùnrin ló ń sọ̀rọ̀ àbóbìnrin. Ọkùnrin ni o. Kí lẹ fẹ́ sọ kí ló wà lẹ́nu yín tẹ fẹ́ sọ. A lè dá sí náà. Nǹkan tí mo rí sọ sí ọ̀rọ̀ yẹn ni pé lóòótọ́ ọkùnrin tí ò alọ́rọ̀ lẹ́nu náà nǹkan tí mo kàn sọ ní ti tèmi ò ní pé ọkùnrin tí ò bá tọ́jú ìyàwó ẹ̀ tí ò bá tọ́jú ilé ẹ̀ kò lẹ́tọ̀ọ́ sí ìyàwó ẹ̀. Ẹ ṣé. Kò lẹ́tọ̀ọ́ sí. Ẹ ṣé ṣé n tẹ́ fẹ́ sọ nìyẹn ẹ ṣé àti gbọ́. Sister ẹ bèrè ẹ tú ọ̀rọ̀ yẹn sọ ẹni ó ti fẹ́ máa rin àwọn ìrìn kan tẹ́tí mọ̀. Ó ti ń rìn kò ń ṣe pé ó ti fẹ́ máa rìn téèyàn bá fẹ́ máa rìn ó máa ní nǹkan tó máa eléyìí ó ti ń rìn tí mo mọ̀ àbúrò ọkọ ni mo jẹ́ ẹ̀gbọ́n mi gan-an lèèyàn tí mo sọ ọmọ ìyá ọmọ bàbá mi ní ẹ̀gbọ́n. Because kò lè jẹ́ 10k 27 pounds ni mo ń gbọ́. Kò yẹ yín so mo wá ń try láti máa sọ fún yẹn pé èmi mọ̀ pé ẹ ti ń rin àwọn ìrìn báyìí bọ̀ ẹ fọpọlọ ṣe mo wá advice ẹ ni because kò easy nowadays kò gbé obìnrin sínú ilé kò sọ pé
ẹ má bínú, ẹ pè direct. Hello. Ẹ kálẹ́ o. Yes, ma'am. Mo ń gbọ́ program yín lórí ìyàwó ẹ̀ ti ń rìnrìn kiri because igbamu. Ó ti yéèyàn sí nǹkan. So a lot of men outside there, a lot, wọ́n máa rí ìyàwó wọn pé ó ń dán. Irú òun sìn kò mọ̀ pé ìyàwó ẹ̀, okay, mo tún wá sọ̀rọ̀ fún mo ní pé ìyàwó ẹ̀ ṣe irun almost bẹ́ẹ̀ 20,000 naira. Ìwọ dẹ̀ kọ́ ló fún lówó. Ó dẹ̀ mọ iye tó ń gbà ní salary. Ó dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ pé ńbo ló ti rí owó tó fi ń ṣe irun yẹn. Ìyẹn ò ní kó má fọ àwọn aláràkà, wọ́n á tún fọwọ́ pa irun yẹn. Wọn ò lówó ń bẹ̀ o, àwọn aláìní tìjú ọkùnrin wa àbí wọn ò ní doni. Mo ń sọ fún face to face lánàá, mo ń bá jà gidi, mo ń sọ mo ní pé bẹ́ẹ̀ ṣe wà mí ò lè ní as boyfriend. Torí mo mọ iye tèmi gan fún ara mi tí mò ń ná, ká má ti wà sọ pé ìyàwó ilé ẹ̀ tó mọ̀ pé ẹ mọ́. Hello. Ṣé ti ní credit dáadáa? Kó má cut again o. Ẹ má bínú. Program tí mo gbọ́ yìí, ó dàbí pé ń sọ̀rọ̀ mi. Ṣé ilé ọkọ lẹ́yìn wà? Ṣùgbọ́n mi ò ṣe ṣe náà. Bẹ́ẹ̀. Kí ló wá ṣẹlẹ̀? Wọn ò tọ́jú yín. Kó bá wulẹ̀ jẹ́ pé òun nìkan ni ìtọ́jú ìgbà bẹ́tà. Wọn ò tọ́jú àwọn ọmọ náà. Kí débi ọmọ. Báwo lẹ ṣe wá ń ṣe? Báwo lẹ ṣe ń cope? Báwo lẹ ṣe ń cope? Mo jẹ́ ọ̀kan tí mo ń sọ̀rọ̀. Mo jẹ́ ọ̀kan tí kì í ṣe ọ̀lẹ. Òṣìṣẹ́ tí mi ò lè ṣe. Lẹ́nu ọjọ́ mẹ́ta mo wá rí pé gbogbo wọn láwọn wà kó tébù kẹ́ má tọ́jú obìnrin. Ẹlòmíì ó ti mú lára. Kò yé yín. Mo ń gbádùn yín. Mo wá wò ó, mo ṣe wá ń gbọ́rọ̀ sí obìnrin yẹn sọ. Ṣé màá wà ní ọkọ̀ máa ṣe àgbèrè àti jẹ́? Kò yé mi. Kò yé mi. Kò yé mi. Kò yé mi. Mi ti ẹ̀ gbọ́ gbogbo nǹkan tó sọ, mo kàn ń gbọ́ kò yé mi, kò yé mi. Hello? Mo kàn ń gbọ́ kò yé mi, kò yé mi ni mo kàn ń gbọ́. Kò yé mi, kò yé mi ni mo ń gbọ́. What are you talking about? O tọ́jú ìyàwó ẹ̀, àbí wọn ò ní doni? Rubbish. Hello? Hello? Ẹ jọ̀ọ́ ẹ pa Facebook yín, ẹ lè gbọ́ méjèèjì pọ̀ náà. Hello? Hello, mo ń gbádùn yín. Ẹ máa pa Facebook yín kẹ́ tó pè. Wọ́n ní wọ́n ń tọ́jú àwọn àlè níta. Mo tiẹ̀ fẹ́ ṣe update kan síta. Hello? Hello? Yeah, mo ń gbádùn yín. Hello? Hello, yes? Báwo lẹ ẹ lè máa sọ̀rọ̀ kẹ́ máa gbọ́ Facebook at the same time. Ẹ pa Facebook yín kẹ́ tó pè. You cannot be calling kẹ́ tún máa gbọ́ Facebook at the same time. Mélòó la fẹ́ máa sọ yẹn? Ẹ jọ̀ọ́. Hello? Hello? Yeah, mo ń gbádùn yín, mo rí pé ti pè lẹ́ǹkan. Yes, mo kàn tí ẹ ní kíkí ni mà. Ẹ ṣé ìyá mi. Yes ma, mo kàn ní kí náà níbi ẹ̀mẹ́ tó sọ̀rọ̀ rẹ̀. Mo mọ tó sọ̀rọ̀ yà. Mo kàn ní kí náà ní kan gbogbo àwọn kí náà ń gọ̀sọ̀ ẹ̀gbọ́n ṣì ń àfẹ́ tèmi gan ní pé ẹ̀rù ń bà mí gan mi lè fún ọkùnrin ní chance. Despite pé mò ń rí so many people tán ṣe ready láti ṣé marriage yẹn padà pack up ni? Ó pack up àti ẹ̀ṣùwà ní court lórí ẹ̀. Wow. Àṣùwà ní court lórí ẹ̀ ó pack up. Kọ̀ǹtlétà gan sọ ẹ̀fọ́ tó wá mi wá síbi tí mo ṣẹ̀ṣẹ̀ tún gbé tó wá ń threaten mi mọ́bẹ̀. Tis well. Tó wá ń threaten mi pé mo gba gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ òun máa pa mí ni.
mo ṣe ń go through so many medications gan sef. Obìnrin ò ní láti ẹ má jẹ́ kọ́rọ̀ yín dé ọ̀rọ̀ bí tó ti máa dé medication ẹ má jẹ́ ó débi tẹ́ ẹ ti máa ọ̀rọ̀ yín máa because once tẹ́ bá ti wọ medication báyẹn máa wà níbẹ̀ tẹ́ máa fi kú ni ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ọkùnrin kọ̀ọ̀kan sun yín dé medication ẹ má jẹ́ kí ọ̀rọ̀ obìnrin kọ̀ọ̀kan sun yín dé bí medication gbádùn ilé ayé ara ẹ o lè dí ọ̀run kọ́ lé ẹ padà pé o gbádùn kó wá di aláàmọ̀ tó ń jẹ lẹ́gbẹ̀ẹ́ ògiri kó di aláàmọ̀ tó ń jẹ lẹ́gbẹ̀ẹ́ ògiri gbádùn ilé ayé ara ẹ bóyá tó bá kú kọ́ lè fi ẹ lọ sọ́run kó má jẹ́ wípé àìgbádùn ara ẹ o máa di o ò ní lè rọ́nu wọ̀ o ò ní rí ilé ayé wá padà obìnrin kò ọkùnrin kò gùn ọgbọ́n tí mo ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run mo dúpẹ́ o mo gàn tẹ́lẹ̀ o ọlọ́run mo dúpẹ́ o gbádùn ilé ayé ara ẹ má jẹ́ kéèyàn kọ́kọ́ gba ìgbésí ayé ẹ lọ́wọ́ ẹ mọ̀ pé tó bá kú ìwọ fúnra rẹ ló máa pàdé ọlọ́run ẹlẹ́sẹ̀ ògbèjì èèyàn kọ́kọ́ ò ní bí ẹrù ayé ẹ èèyàn kọ́kọ́ ò ní bí ẹrù ayé ẹ mo rí wípé 75% obìnrin ló ń go through a lot mi sọ pé àwọn kan náà wà tí wọn ò gbádùn o but 75% obìnrin wọ́n go through a lot I'm telling you ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀kẹ̀rẹ́ live oní live lẹ́ ń live live kí làwọn èèyàn máa sọ live kí lè etí wo ni ó ń gbọ́ kíní kan nìkan kíní kan àwọn èèyàn tí wọn ò ní bẹ́ẹ̀ fèsì ọlọ́run àwọn èèyàn tí wọn ò ní bẹ́ẹ̀ ẹrù ẹ níjọ́ ìdájọ́ o ò tiẹ̀ mọ̀ bóyá o máa tiẹ̀ meet up ìdájọ́ gan àwọn èèyàn ẹni yìí mo máa block ẹ ẹni tó ní 302 tó parí nọ́mbà yìí máa block ẹ má fi mí ṣeré mo ti sọ fún yẹn má pè mí ṣeré. Thank you. Àwọn èèyàn tí wọn ò ní bẹ́ẹ̀ wà ń bẹ̀ nígbà tó bá ń fèsì ọlọ́run gbogbo nǹkan tó bá lè ease of depression fún ẹ gbogbo nǹkan tó bá ń ṣe just make yourself happy make yourself happy ọ̀nà tó bá ń gbà wá fẹ́ fi make ara happy kò kan ayé kò kan mí kò kan anybody kò kan babaláku anybody make yourself happy àtọkùnrin àtobìnrin you deserve to be happy. bí mo ṣe wà yìí mi ìmọ̀jọ́ tí mo kọ ọlọ́run kó jẹ́ ká kọ̀ mí gígùn àtàlàáfíà but mi ò ní mortgage life mi fún anybody tí ò make sense tí ò wà reasonable anybody tí ò gbádùn mọ́ láyé máa lọ any length sí ẹni tó bá look after me ẹni tó bá take care mi ẹni tó bá respect mi ẹni tó bá fún mi láyọ̀ ẹni tó bá fún mi ní dùnnú máa lọ any length pẹ̀lú onítọ̀hún bọ̀ ẹni tó bá fún mi láyọ̀ ẹni tí ó bá sọ pé wèrè lòun èmi gan sọ fún pé èmi gan mo gbókùn èmi gan mo ń wo wèrè. Hello. Hello ma ẹ kú ètò ma. Ẹ gbóhùn sókè ìyá mi. Ẹ kú ètò ma. Àǹtí Victoria ẹ kálẹ́ o Victoria Fásùgbé ẹ kálẹ́ ẹ gbóhùn sókè. Ṣèbó ń sọ̀rọ̀ ni tí ó tún pa ni ṣẹ́rù ń bà yín ni. Má bínú. So as much as ẹ̀yin ọkùnrin mo fẹ́ kẹ́ lọ yẹra yín wò mo máa gbé update kan síta and the update ni wípé
ǹjẹ́ àlè yíyàn ń pa depression ǹjẹ́ àlè yíyàn ń pa ìrònú rẹ fún àwọn obìnrin mo máa gbé update yẹn síta tí mi ò bá dẹ̀ rí because mi ní sọ kankan ọ̀ntìjọ́ tá a bá máa ṣe show yẹn ǹjẹ́ àlè yíyàn ó ń pa ìrònú rẹ fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa gbé update yẹn síta ẹ̀yin náà á rí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ ṣe mà ẹ̀yin náà á rí nǹkan tó ṣẹlẹ̀ you have to look after your woman tẹ́ ẹ bá fẹ́ kàn do ẹ ló yẹ. ẹ kálẹ́ náà. ẹ kálẹ́ o. ẹ jẹ́ pé ó ní kí ká nìyẹn. kí lẹ fẹ́. ẹ jọ̀wọ́ náà bí mi ò orúkọ mi dáná láti Nàìjíríà. ẹ jọ̀wọ́ náà ṣàlẹ́nu wa. kí lẹ fẹ́. ẹ̀sùn wà bí nínú ẹ̀jẹ̀ mímu yóyá ọmọ ní ilé tí Nàìjíríà bẹ̀rẹ̀ ní. ẹ máa ti mọ̀ pé nǹkan tẹ́ ṣe ò dáa ẹ wá ní kí n má bínú kí lẹ̀ ń ṣe fún ẹ mọ̀ pé nǹkan tẹ́ ṣe ò dáa yín ní má bínú $0 mo ti sọ fún yín. tó bá ti look after ìyàwó ẹ wọn á bẹ ẹ do honestly ọkùnrin tí ò bá ti tó àṣẹ lé ẹ pa obìnrin ò ní respect yẹn ò ní flow tó bá ti ń sọ ọ̀rọ̀ kan tóbìnrin bá ti ń fún ẹ ní mẹ́ta lọ wá ṣẹ́kúṣẹ́ owó ẹ àbí kó ní kálukú máa lọ́ndọ̀ ẹ̀dìgbà tí Ọlọ́run bá máa fún ẹ lágbára láti lè look after obìnrin ẹ ìbànújẹ́ ni orí burúkú ni kí ọkùnrin kó má lè look after ìyàwó ẹ ó ṣì ní hello. ẹ kálẹ́ mà ẹ kálẹ́ o. ẹ kú ètò mà. yes. fa topic ẹgbẹ́ alálẹ̀ yìí ó lágbára. ìfà nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí alẹ́ yóò ti ṣẹlẹ̀ sí mi ní èmi ilé yìí single mother ni mi mo ti ń date ẹni yẹn tipẹ́tipẹ́ mo ń dágbé pẹ̀lú ọmọ méjì kò mú anything wá tó bá ń complain pé mo ní nǹkan báyìí mo ní ìdí kan báyìí má worry màá fún ẹ má worry màá ṣe kinní kan iṣẹ́ kò ní iṣẹ́ tó ń ṣe afẹ́ títí a bá rí iṣẹ́ nothing wọ́n fẹ́ ṣe anything báyìí kò ń support ẹni ìlú ti padà wá sí ilé tó mi tẹ àgbà láti almost like 2 months mi tẹ fún ní ọjọ́ ìsàrà ọmọ mi ṣe birthday not even 10 kobo má worry má worry. Let me hold you there. Hello. Let me hold you there. Hello. Hold on. Single parent ni ẹ òun date ẹni tí ó wà responsible kí ló ń keep ẹ fún. Gbogbo àwọn story yìí mi ò ní interest kò ń ṣe bàbá àwọn ọmọ ẹ ká má ní ó ní nǹkan tó ń wò mọ́ lára kò ń ṣe bàbá àwọn ọmọ ẹ kò dẹ̀ tún wúlò ṣó tún fẹ́ end up láti tún lọ bọ́ sínú ṣọlọ ni kí ló ń keep ẹ fún. títí bá tiẹ̀ ṣe pàdé ó níṣẹ́ tẹ́lẹ̀ tó di pé ò níṣẹ́ mọ́ so kò yẹ kó bẹ́ẹ̀ mo kọ́ pé ó níṣẹ́ tẹ́lẹ̀ tó di pé níta kò wá níṣẹ́ mọ́ so kò yẹ kó bóyá mo fẹ́ end up pẹ̀lú ẹ̀ àmì pé kí ni marry no pé ká kọjú àmì pé instead of going around with men so let me just stay with him but at the end of the day mo rí pé is zero. kò ṣe zero ṣe bó bá náwó nígbà tó lówó lọ́wọ́ ṣe bó ń ṣe fún ẹ nígbà tó níṣẹ́ lọ́wọ́. ìgbà tó níṣẹ́ lọ́wọ́ gan-an kò fi taratara. kí ló wá dúró pẹ̀lú ẹ̀ fún. kò fi taratara kó bá ríṣẹ́ kó bí ó máa change mi o àti ní ká fact gbogbo wọn in fact a lot of apart from òun gan especially Nigerian man they are not ready to give back anything they are not ready to give back. Pé gift o no ọtún máa ó dà yẹn pé ṣẹ́rí Nigerian men number 1 ó dà yẹn pé wọn ò mọ̀ ṣàìdá just like ìgbà tí mo ń discuss lady tí wọ́n nà pẹ̀lú èèyàn kan tó close mọ́ mi lánàá ó ní ó dà yẹn pé trend ni kí Nigerian men máa nà obìnrin ó dà yẹn pé trend ni kí Nigerian men máa ṣe fóbìnrin even àwọn Nigerian men tó wà labroad gan ìkọ̀kan nínú wọn náà bó ṣe ríre I'm telling you àwọn tó wà labroad àwọn Nigerian men gan tó wà labroad àfi tó bá yẹ pé wọ́n ti pẹ́ gan wọ́n ti pẹ́ tó yẹ pé àwọn náà ti di òyìnbó ìkọ̀kan nínú àwọn tó wà labroad náà àwọn ni wọ́n nínú àwọn because àwọn ni wọ́n máa ń prefer
láti lọ gbé obìnrin ní Nàìjíríà kó lọ náwó fún because wọ́n mọ̀ wípé táwọn fá fún obìnrin Nàìjíríà ní £20 á jọ wọ́n lójú tó bá sì fún obìnrin ibi báyìí ní £100 ó sì lè máa wò pé kí ló ṣe so wọ́n máa ń prefer láti lọ dóbò ní Nàìjíríà torí wọ́n mọ̀ pé owó tó bá gbé níbí báyìí tó bá lọ ṣe ní Nàìjíríà owó ńlá ló máa jẹ́ àwọn Nàìjíríà mẹ́gan tó wà labroad tí ò tí pẹ́ tó pé kíni àwọn ni wọ́n gbogbo ẹnu ni mo fi sọ àwọn àfi tó ti pẹ́ nínú wọn tó jẹ́ pé ó ti pẹ́ gan especially àwọn tó wà ní London yìí àwọn ni wọ́n tó bá tiẹ̀ ṣe ń date àwọn kan láwọn Nàìjíríà men kan ọ̀rẹ́ lásán gan ó ní tó máa ṣe fún ẹ gẹ́gẹ́ bí pé òun date ìyàwó òun date ọ̀rẹ́ àwọn ẹ tó ń date gan tí ì ṣe nǹkan fún ẹ ká tó máa wá sọ pé àwọn ọ̀rẹ́ ẹ ká tó máa wá sọ pé àwọn ọ̀rẹ́ ẹ tó ń date gan tí ó tí ì ṣe nǹkan fún ẹ tààrà ká tó máa wá sọ pé àwọn ọ̀rẹ́ tó ní àwọn ni wọ́n ó dàbí pé trend àfi tó bá ti pẹ́ gan tó ti pẹ́ nílùú yìí tó ti pẹ́ bóyá ó ti pẹ́ gan but wọ́n máa prefer láti kówó yẹn nígbà wọn bá ti jẹ mọ̀ káwọn ará obìnrin Èkó wọn àgọ́ níbu kí náà mọ̀ tó bá ti kó bí £1,000 sápò ó máa fún wọn bí owó ńlá owó dẹ̀ lè fi bí ábí 50,000 dóbò kò kọ́ sí wọn nílò ju 2 weeks lọ àbí at most wọn á lo 1 month nílé wọn bá ti ṣẹ́ díẹ̀ sápò tó ti jẹ pepper soup tó ti ṣe gbogbo ẹ̀ ó ti tó máa jà wọn ará ilé lójú bẹ́ẹ̀ owó tó ń jọ ẹ̀yìn ará ilé lójú yẹn kò jẹ́ nǹkan kan nínú ìlú yìí kò jẹ́ nǹkan kan nínú ìlú yìí owó tó ń jẹ yín lójú nílé kò jẹ́ nǹkan kan nínú ìlú yìí àwọn tó wà nínú ìlú yìí tó bá fẹ́ fún yín lówó nínú wọn nínú àwọn story tí mo gbọ́ wọ́n máa kọ́kọ́ ṣí sí náírà kan tó fún yín lówó èmi ò sọ wípé kí obìnrin wà materialistic o mi ní pé kóbìnrin sọ pé ẹ fún mi lówó kẹ́ tó dó mi o but ní báwo ló ṣe máa dó obìnrin tóbìnrin máa wá sọ́dọ̀ ẹ̀ tó dẹ̀ máa lọ tí ò tiẹ̀ ní stylishly kó fowó sínú purse ẹ̀ you know kó fowó sínú purse ẹ̀ pé bóyá bó bá tiẹ̀ ní fún lẹ́nìtì owó tó cover mọ́tò tó wọ̀ wá àti tó wọ̀ lọ báwo ló ṣe ní ṣe báwo lobìnrin ṣe máa wà nínú ilé ẹ̀ tó máa ṣerun tó fine tó ò ní mọ ibi tí irun yẹn ti wá báwo lobìnrin ṣe máa wà nínú ilé ẹ̀ tá máa look fine tó ò ní mọ̀ wípé nǹkan tó ń lò lélẹ́yìí kò sí nǹkan tó cost ẹ pé okay ọṣẹ tíyàwó mi ń lò rèé cream tíyàwó mi ń lò rèé jẹ́ kí tiẹ̀ wò excuse me jẹ́ kí tiẹ̀ lọ kí lọ rà á kó dé jẹ́ kí tiẹ̀ lọ kí lọ rà á kó dé kó bá lẹ̀ UK men are protesting on my platform well that's their problem but I'm saying the truth tó bá dẹ̀ dàbẹ́ ni pé irọ́ ni mo pa tí bá fáwọn UK women ní chance ń sì kọ́ máa pè wọlé ẹ rí pé wọ́n máa balẹ̀ jẹ́ tí bá fún wọn ní chance pé kán pè wọlé sí wọ́n á balẹ̀ jẹ́ I'm telling you tí bá ní káwọn UK women pè wọlé pé UK men ṣé wọn kì í ṣahun wọ́n á balẹ̀ jẹ́ ẹ má jẹ́ kí n fún wọn láyè pé kí wọ́n pè wọlé téèyàn bá ń dó obìnrin you have to look after obìnrin tó ń dó you have to ìwọ àsọkọlé kò sí kankan tó ń ṣe lórí ìyàwó ẹ ó wá ní kó má bẹ́ẹ̀ do àbí wọn ò ní bẹ́ẹ̀ do ni àbí ó kò ní àbó máa respect ẹ ní báwo ló ṣe fẹ́ respect ẹ níbo ni respect náà ti fẹ́ wá níbo ló ti fẹ́ wá ọ̀pọ̀lọpọ̀ yín àlè ló ń pa depression fún ìyàwó yín I'm telling you gaskia ọ̀pọ̀lọpọ̀ obìnrin nílé ọkọ àlè ló ń pa depression fún wọn àlè òun ló ń pa depression fún wọn àlè ni ò jẹ́ kán wà depressed ọ̀pọ̀lọpọ̀ obìnrin ẹ̀yin ọkọ ọ̀pọ̀lọpọ̀ yẹ kò jẹ́ figurehead nínú ilé ni àlè ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti ya wèrè nínú ilé I'm telling you àlè tí wọ́n yàn ni ò jẹ́ kí wọ́n ya ẹ gbàgbé pa àwọn tó máa ń sọ pé ń káwọn ní kankan Allah má jẹ́ irọ́ ni I speak to these people every day on a daily basis and I know what I'm talking about ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ wà nínú ilé àlè ni ò jẹ́ kí àwọn ìyàwó yín ti ya wèrè àlè ló ń fi wọ́n lọ́kàn balẹ̀ àlè ló múnú wọn dùn ẹ̀yin kò wà nínú ilé bí bàbá ọmọ ni and that is what is happening ní most marriages àlè ló ń fi àwọn obìnrin yẹn lọ́kàn balẹ̀ àlè ni ò jẹ́ kán ti ya wèrè you don't know what is going on hello
Hello, ẹ kálẹ́ jàre. Hello ma. Ẹ kálẹ́. Hello ma, ẹ kálẹ́ ma. Èmi náà fẹ́ dá sí program tẹ́ ń ṣe yẹn ni ma. Mo ń gbọ́ yín jàre. Yes ma. Àti abroad ni mo ti ń pè, Europe ni mo ti ń pè ma. Yes ma. Irú ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yìí ó ń ṣẹlẹ̀ sẹ́mi náà ní inú ilé mi. Ọkọ tí mo fẹ́ tí mo bí ọmọ 3 fún. Àjọ wa ń bí báyìí ni ó dẹ̀ ń ṣiṣẹ́ kò ní pé kò ṣiṣẹ́. Kò lè support in anything. Because ìtọ́rọ̀ àwọn ọmọ ń gba child benefit. Kò lè ṣe anything support. Èmi gan tí mo jẹ́ ìyọ̀ ọmọdé kò lè support me in anything. Even ibi tó ṣe dé tó worst dé, ó sọ pé òun ò lè máa róúnjẹ sílé mọ́. Kò ń róúnjẹ sílé mọ́. Ta ló ń sanwó ilé? Kí lẹ rí mà? Ta ló ń sanwó ilé? Nínú owó ilé because government help wa pẹ̀lú owó ilé. Nínú owó ilé nínú ká sọ pé nínú 100%, kí n sọ pé kò san ju 20% lọ nínú owó ilé. Apart from yẹ kí ló tún wá ṣe? Kò tiẹ̀ kò wà caring, kò wà character ó nágbára. Gbogbo owó tó kàn rí ilé ni. Kò sí help kankan. Mo ò lè fẹ́ ṣe irun kó fún mi lówó oorun. Mo ò lè fẹ́ raṣọ kó raṣọ fún mi. Mo ò lè anything, kò sí nǹkan tí mo lè fẹ́ ṣe, kò sí nǹkan tó lè ṣe. Kò sí any help. Even ká tún máa sọ pé o ò wúlò tó bá ṣe tán tó bá fẹ́ máa lọ o. Ó ṣe máa ń ṣe nìyẹn. Ọjọ́ wo mo ṣe ń gbọ́ program yìí ni mo wá like ẹ̀ gan. Ní pé kí ló ti ń pè. Worst thing ni pé kò gbọ́dọ̀ rí pé kí ọkùnrin pè mí. Kò like ẹ̀. Ṣọ́kùnrin ń pè yín ni. Mo ò fẹ́ wọn o. Even àwọn ọ̀rẹ́ mi tó yẹ kéde àjọ lọ school tó bá right mi kò gbọ́dọ̀ rí kò fẹ́. Àwọn obìnrin, àwọn ọkùnrin tí wọn kì í tọ́jú obìnrin yẹn wọ́n máa ń feel insecure. Wọ́n máa ń ní inferiority complex. Wọ́n máa ń feel insecure. Àwọn tí wọn kì í tọ́jú obìnrin wọ́n máa ń feel very insecure. Wọn kì ẹ̀rù máa bà wọ́n ni pé obìnrin yẹn máa lọ. Wọ́n máa ń feel insecure nínú ọkàn wọn ò kí ń balẹ̀ because ó yẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe. Kò fẹ́ a máa lé àwọn ọ̀rẹ́ ní ẹgbẹ́ mi, ó máa lé ọ̀rẹ́ á sọ pé má lọ sọ́dọ̀ ẹni yìí mo ń jáde o. Kò fẹ́ jẹ́ kí n lọ sí anywhere, kò fẹ́ jẹ́ kí n lọ sọ́dọ̀ ọ̀rẹ́, kò fẹ́ jẹ́ sọ pé má bẹ ẹni yìí ṣe, wọ́n padà máa sọ̀rọ̀ tí ò dá ni, má bẹ lè ṣe àmọ́ kí ló dé? Kí ló dé? Kò sí any help. Even God tí ń bá fún ìyá mi lówó inú màmá bí. Pé òun fún ìyá ẹ lówó. Ṣé wọ́n nìkan lọ bí ni? Máka owó ẹ̀kọ́ náà. Ṣé kí n má tọ́jú ìyá mi ni? Ìwọ ṣàkọ ló ní. Hatred yẹn pọ̀ mà. Máa ní ká irú ọkọ̀ wo lélẹ̀? Màá sọ́njẹ fún, màá ṣe everything fún. But mo wá rí pé kò appreciate ẹ̀. Láti bí nǹkan yìí ti ń ṣẹlẹ̀ sí mi since more than 7 years. Tí mo ti ń suffer pẹ̀lú nǹkan yìí báyìí. As far as I'm concerned. Even time ìgbà kan go fẹ́ máa affect health mi. Ìgbà tí mo rí ìsìn tí mo wá rí pé àbí o adé princess adé àwọn ni wọ́n àwọn. Mo gbádùn gidi. Àwọn ilé kò lè fowó ẹ̀ bá ẹ ṣe. A ní ọmọ mi ọkùnrin á máa sọ pé tí mo bá ṣe irun mi àbí bí a mo kàn ṣe irun mi lẹ̀ bí a mo dé wig. Ọmọ mi á máa ké kí ló dé tí mo ṣe irun? Pé kí n lọ ṣe irun mi náà. Ọkọ mi á máa gbọ́ ọ. Ọmọ mi wá lọ bá bàbá ẹ̀ pé kó fún mi lówó kí n fi ṣe irun. Ó sọ pé bùkátà pọ̀ fóun. Ń pé òun ò náwó. Ọjọ́ birthday mi no any surprise, kò surprise mi rí. Obìnrin tó bá tọ́jú tó bá rí another option kó máa easy láti dump ẹ as a man. I'm telling you, á dump ẹ. Hello Akinka. Hello, obìnrin tó bá tọ́jú á dump ẹ, ó easy láti dump ẹ. Mo ń gbádùn yín. Kò ló dé ṣètò. Mo wo program yìí lálẹ́ ni mo ti tó wà interesting o. Sọlá ọ̀nà àfihàn lọ́gbọ́n àti màtòyé. Láti darí program náà. Ẹ ṣé ìyá mi. Ẹ ṣé gan. Ẹ ṣeun. Obìnrin tó bá tọ́jú ó easy fún obìnrin yẹn láti dump ẹ torí kò ní kankan láti lose.
tó bá wá lọ pàdé ẹni tó mọyì ẹ̀ kò ní ronú ẹ mọ́ bá ti wà pọ̀ for 10 years kò ní ronú ẹ mọ́ tó bá wù yín kẹ́ sunkún kẹ́ ní obìnrin for you obìnrin they are useless useless kò sí ẹni tí ìṣẹ́ wù kò sí ẹni tí ìṣẹ́ wù kẹ́ ní obìnrin they are very useless ẹ̀ẹ́dẹ̀ àṣẹ kínní kan nǹkan tẹ́ máa sọ nìyẹn kò káyé kò kan anybody ẹ̀yin náà ẹ lọ ró ṣòkòtò yín tẹ́ bá rí tí ẹja ńlá bá sọ lómi a máa rí pàápàá tóbìnrin tó wà kíláàsì tó bá wà lọ́wọ́ ẹ̀ obìnrin tí wọn náà mọ̀ pé léyìí halẹ̀ ó ká tó wà lọ́wọ́ ẹ̀ look after her má jẹ́ kí overconfidence pa ẹ́ pé it's for me look after the woman torí wípé obìnrin mo sọ fún yín pé nǹkan tá bá ń jẹ lẹ́nu la mọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ obìnrin you understand wọ́n ní man living in Nigeria are better than men in London men living in Nigeria are better than men in London èmi ò mo kàn mọ̀ wípé àwọn Naija men trend yín ẹ like máa na obìnrin èyí tí ò bá lówó lọ́wọ́ ló na obìnrin jù nínú yín èyí tí ò bá lówó lọ́wọ́ ló máa ń kanra jù pé wọ́n ń dóyàwó òun bó o bá dẹ̀ look after yàwó ẹ̀ wọ́n á dóyàwó ẹ̀ ṣá ni tíyàwó ẹ̀ bá dẹ̀ para ẹ̀ mọ́ kò ṣe nítorí tiẹ̀ ló ṣe para ẹ̀ mọ́ ó para ẹ̀ mọ́ bóyá nítorí pé ó ní dignity bóyá nítorí pé ó wò pé irú èmi even ìgbà tí mo wà ní Ọlọ́run bless mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bóyá torí pé ó wò pé kí lòun òun ò lè máa tara òun nítorí owó because Ọlọ́run bless òun so má fi wí pé bóyá tó bá níyàwó tó bá decide láti má gbé ara ẹ̀ sílẹ̀ bó ṣe tọ́jú ẹ̀ má rò bóyá wọ́n lo nice tó yẹn má rò bóyá ẹ̀rù ẹ ló bà tó yẹn ó ń ṣe nítorí pé ó jẹ́ obìnrin tí ò fẹ́ dignity ara ẹ̀ ló ń ṣọ́ not for you not for you. Hello. Hello, my calling. Ekale, not for you. Yes, my name is Igbaju. Yeah. Yes. I'm your cashier listening. Ẹ ṣé o, God bless you. Ẹ ṣé gan. Not for you. Má rò bóyá torí ti ẹ lóbìnrin ò ṣe fẹ́ ni obìnrin ò ṣe fẹ́ ṣe torí ọkùnrin tí ó máa ti torí ẹ̀ máa necessita á jẹ́ ọkùnrin tó ń look after èèyàn á jẹ́ ọkùnrin tó ń kẹ́yàn á jẹ́ ọkùnrin tó ń gẹ̀yàn á jẹ́ ọkùnrin tó múnú èèyàn dùn á jẹ́ ọkùnrin tó lápọ́nlé èèyàn á jẹ́ ọkùnrin tó ní right attitude á jẹ́ ọkùnrin tó mọ ẹ̀tọ́ lórí obìnrin tó o bá ti mọ ẹ̀tọ́ lórí obìnrin má rò bóyá torí tiẹ̀ lóbìnrin ò ṣe tẹsẹ̀ síta má rò bóyá okó ẹ̀ ó dùn I'm telling you tó o bá ti ṣe ẹ̀tọ́ àwọn okó kan wà tó jẹ́ wípé bí wọn ò bá fẹ́ dó obìnrin gan fúnra rẹ̀ á máa anticipate pé òun fẹ́ dó honestly a máa anticipate pé òun fẹ́ dó tó o bá ti tọ́jú obìnrin ẹ̀ dáadáa ọkùnrin tí ò bá ti tọ́jú obìnrin ò lẹ́tọ̀ọ́ láti sọ pé wọ́n ń dó obìnrin yẹn ọkùnrin tó bá ti tọ́jú obìnrin ò ní regard lọ́dọ̀ obìnrin yẹn that is the truth it's just normal it will not flow that is the truth so ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ́ mo tún máa wá lọ́la topic tí mo máa gbé síta à ń bọ̀ wá sọ lọ́la a máa pàdé láyọ̀ shabarikolo.com ẹ lọ register ń bẹ̀ ire o ó dàárọ̀.